ẹni tó fẹ́ digbá fẹ́ digbá, ẹni tó fẹ́ dàwó fẹ́ dàwó. Now kí ló dé táwa ò ní nǹkan ìjà ogun? Kí ló dé tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́kàn lé pé àwọn ìlú kan ń bọ̀ wá gbà wá nígbà tí wọ́n ti run ìtó kọjá àdàjì? Ṣé kò fẹ́ máa jọ bí ìgbà tí wọ́n mú àwọn kan lọ́wọ́ dání fún àwọn kan? Nítorí wípé àmọ̀dùnú ẹlẹ́wọ̀n tó ń fa ago sọ́wọ́. Àwọn tí wọ́n dẹ̀ ń fa wàhálà yìí, wọ́n á fẹ́ ààrẹ Tinubu ń bẹ̀ ní 2027. Àwọn ni wọ́n ń dìtẹ̀, àwọn ni wọ́n ń fa gbogbo wàhálà. Ṣé kò wá yẹ káàrẹ Tinubu Excellency náà kò yẹ à ń sọ ó dàbí eré, ilé làbọ̀ sinmi oko. Ìtéèyàn bá ṣe lénìí, ọ̀rọ̀ tán ni lọ́la, Ọlọ́run ló lọ́la. Nínú àwọn tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí pé ní Kaduna, ara wọn l'El-Rufai allegedly, wọ́n lóun kọ́kọ́ bẹ̀rẹ̀ Muslim ticket. Òun náà ló dẹ̀ ń ṣe bí ẹni tó mọ́. Àwọn náà ní ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ Sharia campaign. Àwọn náà ní ẹ ń ṣe bí ẹni tó mọ́. Owó ìjọba ò sí lọ́wọ́ mi, ẹni tó bá lówó ìjọba wà lọ́wọ́ mi kó lọ kóòtù kí n máa dúró wájú ẹ̀, máa rojọ́, àṣírí ti wá tú. Gbígbé tí wọ́n gbé El-Rufai, àṣírí àwọn owó tó kó àní kàlẹ̀ yín pípù yìí. El-Rufai la rí tà ń sọ. Táwọn míì pọ̀ bíbà. Àwọn ọmọ yín ò sì lọ iléèwé ní Nàìjíríà. Ẹ lè fowó orílẹ̀-èdè Nàìjíríà àbówó state yín kẹ́ ẹ fi sanwó tí ọmọ yín ò fi lọ iléèwé láti bẹ̀rẹ̀ títí dópin nílùú òyìnbó, nígbà tí àwọn mẹ̀kúnnù ń bí tí wọn ò rí ìwé rà gan débi pé wọ́n ò rówó iléèwé san, wọn ò rówó oúnjẹ fọ́mọ débi pé wọ́n ò rówó iléèwé. Ẹ̀dẹ̀ ń pa wọ́n lẹ́kún. Iléèwé ọ̀fẹ́ ṣètì, ọ̀pọ̀lọpọ̀ yín iléèwé Awólọ́wọ̀ lẹ lọ bíi tiwa. Then ṣé ẹ̀jẹ̀ ọmọ rọ̀ nínú vein yìí ni? El-Rufai lóhun ò kówó jẹ rí. Kóòtù ni ó sọ ń pa àyùn. Àwọn ICPC ti ní àwọn ń gbé lọ kóòtù lórí ẹ̀. Tá lè yan rénú ẹ̀yin olóṣèlú? Tá lè yan rí? Ṣé olóṣèlú Nàìjíríà nìkan ló wà káàkiri àgbálá ayé, ẹ̀dẹ̀ ní travel, ẹ̀rí bílù àwọn yòókù ṣe rí? Ọdún wo la ti gbádùn náà kẹ́yìn? Mínísítà ètò náà jáde, ó ní ká fún un lọ́sẹ̀ 3. Ayé ń dúró dè. Kí làṣeyọrí yín gangan? Kódà ẹ ṣe pàrọ̀ kẹ́ ẹ pé ọ̀dọ̀fin, tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ bu aráàlú jẹ, ẹ ṣe jẹ́ díẹ̀díẹ̀. Kẹ́ ẹ dẹ̀ ṣe ń tó tọ́. Kò sẹ́ni tó máa sọ̀rọ̀ even bẹ́ẹ̀ jí owó aráàlú bẹ́ẹ̀ ṣe wà. Ìgbàgbọ́ aráàlú ni pé ẹ̀yin jí. Wọ́n á allege yín nítorí pé ní tó yẹ kán ṣe, tó yẹ kán rí, wọ́n á rí. Ilé-ìwé ọ̀fẹ́, no. Ilé ìwòsàn ọ̀fẹ́, no. Oúnjẹ ọ̀fẹ́ fọ́mọ ilé-ìwé, no. Bí nǹkan kan bá wá ṣẹlẹ̀, ẹ lè fẹ́ pín ráìsì. Níbo ni ráìsì fẹ́ dé? Ṣó máa kárí àwọn ọmọ ẹgbẹ́ yín gan ni? Ṣé lèyí ò ń ṣe ìyànjẹ fún gbogbo aráàlú, fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Nígbà tí El-Rufai tó yẹ kó yọ 20 million gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì, tó ń lọ yọ, ṣé gbogbo owó tí wọ́n lọ yọ 579 million. Ọkọ̀ọ̀kọ̀ yọ díẹ̀, ọkọ̀ yọ 289 ní sáà rẹ̀ àkọ́kọ́ nígbà tó fẹ́ fẹ̀yìntì. Nígbà tó fẹ́ ṣe sáà kejì, kò tí ì jẹ́ kí sáà kejì gan ó bẹ̀rẹ̀ tó ti yọ owó fẹ̀yìntì ilẹ̀ 589 million. Gbogbo àwọn ibi tí báǹkì tó fowó sí tó ṣe gbogbo ẹ̀, tí ò bá jọ́rọ̀ òṣèlú, kò fọwọ́ bí ọwọ́ gbé, ṣàṣírí ẹ̀ máa tú ni. Àìmọye yín tí ìdọ̀tí ń bẹ lára yín, ìdọ̀tí pọ̀ lára yín, aráàlú bá dẹ̀ sọ̀rọ̀ yín, táráàlú sọ yẹn, lẹ́yìn pípù yóò máa lé mú kiri. Ìbàjẹ́ tó sì wà lára yín ò ń ṣe kékeré. El-Rufai ó kó gbogbo owó Kaduna State, gbogbo owó Kaduna tí ń ṣe sí dollars, wọ́n ní allegedly inú àkáǹtì ẹ̀ ló ń lọ. Ṣé bá ṣe máa bá lọ rè? Inú tiwa ò lè dùn kí democracy bàjẹ́. Ṣùgbọ́n ẹ má gbàgbé,
tára ayé ò bá ṣe dáadáa wọ́n máa ń rántí ará ọ̀run o. Wọ́n á ní tẹ́ bá róbìnrin tọkọ ẹ̀ ti kú, tọkọ míì tó wá fẹ́ tí ò wá ṣe dáadáa bọ́kọ tó kú ṣe ṣe, á sọ pé tí ò bá jẹ́ bàbá alágbájá tó kú. Àwọn èèyàn ó máa wá sọ pé tó, ìlà fi ń sọ fún yín pé ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ṣe pàtàkì. Ẹ̀yin olóṣèlú yìí nìkan kọ́ lẹ wà lórílẹ̀-èdè àgbáláyé, nǹkan tí ẹ̀ ní gbé lọ sọ́run. Ẹ fi ilẹ̀ fọmọ, ẹ ti ní ànító àti àníṣẹ́kù, èwo lèwo? Owó tó tó orílẹ̀-èdè ná tí èèyàn kan ṣoṣo tó dẹ̀ ń kó sínú àkáǹtì ẹ̀. Bó la ṣe fẹ́ ní ìlọsíwájú? Ọmọ Nàìjíríà, èwo lèwo? Àwọn pípù yìí, ẹ̀yin olóṣèlú yìí, ẹ̀yin ẹ ti gbé àwọn aráàlú léyín, ẹ ti là wọ́n lójú, àṣírí yín sì ti ń tú. Èwo làgbànú ọmọ já? Nígbà tó bá ti jẹ́ bíi 10%, 3% ló dánú yín, ṣáwọn yòókù wá dànù. Bórí bá bàjẹ́ gbogbo ara ló bàjẹ́. El-Rufai. Ìtó dẹ̀ fojú àwọn Kìrìsìtẹ́nì rí ní Kaduna tó jẹ́ wípé àwọn ní wọ́n tẹ Kaduna dúró, àwọn ní wọ́n pọ̀ ńbẹ̀ tó fojú wọn rí, èyí tí wọ́n máa pa, èyí tí wọ́n máa lé dànù nígbà ó ṣe Muslim ticket. Ṣọ́nà ò wá dé báyìí. El-Rufai tó jẹ́ pé bó bá ń bọ̀ everybody máa kúrò lọ́nà, ta ló tó gbéná wojú Olúmọkò tí wọ́n máa dalẹ̀ rú dalẹ̀ láàmú, òní wọ́n gbé lọ kóòtù bí ọmọ ajá. Àjò láyé ẹ rọra lágbára, agbára yìí ń pọ̀ jù. Èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀, ẹ ṣàánú àwọn aráàlú. Àìsí ètò ààbò yìí tó gẹ́. Ẹ gbà wá lọ́wọ́ àwọn northerners. Ẹ gbà wá lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ gbà wá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Excellency, bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú, àwọn kó ọmọ adìẹ òròmọdìẹ sábẹ́ ẹ̀ ń gbìgbàdo, ṣé àwọn ẹni yóò jẹ́ kó yọ? Ẹ̀yin náà dẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Kò sí bá ṣe ṣe bòlò àwọn ará abí tí ò ní rùn gbẹ́. A kì í ṣe nǹkan kan náà. Ẹ má jẹ́ á tanra wa jẹ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀. Torérò wa ò dọ́gba, ìsọ̀rọ̀ sí wa ò dọ́gba, àjẹ́ńdà wa ò dọ́gba. Àjẹ́ńdà tìran yòókù ni kó ní kálukú ṣe ẹ̀sìn ẹ̀. Àjẹ́ńdà tiwọn ni pé o gbọ́dọ̀ ṣẹ̀sìn Islam. Ẹ mọ̀ pé ká múrù ẹkùn ká ilájá lọ, yóò di wàhálà. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Wọ́n ní lágbájá tí ó gbà bálé lágbájá yóò dariwo. Nǹkan méjì tó máa nira láti ṣe. Kí wá ló dé kílẹ̀ ń wò? Constitution wọ́n ti fi síbẹ̀ bí wọ́n ṣe sọ. Kí ẹ bọ́ta ẹ sọ̀rọ̀, kágbẹnusọ yín sọ̀rọ̀, bó bá jẹ́ òótọ́ ni, bó bá jẹ́rọ́ ni. Bàbá, àní rógun ńlẹ̀ yìí o. Àní rógun ńlẹ̀ yìí o. Ìgbà yín ó tù wá lára o. Ṣùgbọ́n yà ń jẹ aráàlú, ẹ̀mí ń ṣòfò, ẹ̀jẹ̀ ń sàn, ẹ tètè wá nǹkan ṣe. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Bitter Truth níléeṣẹ́ wa wà fún analysis ni. Ó lè má lérò púpọ̀, ṣùgbọ́n ọjọ́ iwájú níta lè padà lọ wò ni. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.